is a chairman of an occasion that we are using to celebrate Senator Adiola, who has been preaching at stage from west to state. From west to state. So that means that Belize is today the chairman of an occasion that is being meant for state to west. But this is not. Everybody,
lẹ̀ mọ́ sádùlùwà. Ayé polongo tọ́ lórí ilẹ̀ kan òun lọ́lẹ̀ pẹ́. Àbàbà Fúlàní tó bá wẹ̀ ẹ̀ mọ́ ìrún. Ọba kálọ̀ bá tẹ̀lé. Èyí olùkọ́ owó dé iye wa. Àbáyọ̀ bí wọ́n lé wọn ló ṣeun. Ọmọ rẹ̀ ní ìpàdé, akíndé máa ti wò. Bàbá mi ò tún wá. Bàbá mi náà kò ní sí dáná fi wú. Ẹjọ́ máa ṣe eré.